níṣe ni ọ̀rọ̀ náà ni ó di awuyewuye àti ariwo ńlá nígbà tí wọ́n kéde iye tí ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lórílẹ̀‐èdè nàìjíríà lásìkò yìí All Progressives Congress APC nígbà tí wọ́n kéde iye tí wọn yóò ta fọ́ọ̀mù fún ètò ìdìbò ààrẹ, gómìnà àti àwọn aṣòfin ti ìpínlẹ̀ àti ti àbújá lọ́dún tí ó ń bọ̀, tó sì jẹ́ pé níṣe làwọn èèyàn náà ń pariwo ha ha lásìkò ìnira lásìkò táwọn èèyàn rówó jẹun yìí, tó sì jẹ́ pé níṣe ni wọ́n ní àwọn àgbààgbà àti adarí ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní wọ́n mọ̀ọ́mọ̀ gbé owó náà lọ sókè nítorí pé ó ní nǹkan tí wọ́n fẹ́ fàyọ látara nǹkan ọ̀hún. Kì í ṣe ìròyìn mọ́ o pé kùrùkẹrẹ ètò ìdìbò ààrẹ ọdún tí ó ń bọ̀ ó ti bẹ̀rẹ̀ báyìí, bẹ́ẹ̀ náà ni kùrùkẹrẹ àwọn tí ó di gómìnà ní ìpínlẹ̀ káàkiri nàìjíríà náà ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ lélẹ́yìí náà tún yọ àwọn aṣòfin ti ìpínlẹ̀ àti ti àwọn aṣòfin kékeré àti tàgbà làbújá ni kò yọ àwọn náà sílẹ̀, tó ń kálukú sì ti ń sáré kiri lórí bí yóò ṣe jáwé olúborí lọ́dún tó ń bọ̀. Ṣùgbọ́n ṣá o, ní àìpẹ́ yìí ní ètò ìdìbò abẹ́lé gbogbo ẹgbẹ́ òṣèlú yóò bẹ̀rẹ̀ tó lóyìnbó ń pè ní primary election. Níbẹ̀ ni wọn yóò sì ti yan olùdíje kọ̀ọ̀kan tí yóò lọ ṣojú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan níbi ètò ìdìbò ààrẹ ọdún tí ó ń bọ̀. Ṣá o, òpin ọ̀sẹ̀ tó kọjá ní iye tí wọ́n ní wọ́n fẹ́ ta fọ́ọ̀mù ẹgbẹ́ òṣèlú APC ló máa lu síta. Kàyéfì ńlá ló sì jẹ́ nítorí pé owó tabua owó rọ̀gbùrọ̀gbù ní owó ọ̀hún. Ǹjẹ́ èló ni wọ́n fẹ́ ta fọ́ọ̀mù ní ti gbogbo ẹni tó bá fẹ́ díje du ipò ààrẹ bíi ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu? 200 mílíọ̀nù náírà $200 million ènìyàn wọn yóò fi ra fọ́ọ̀mù láti díje du ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà. Bẹ́ẹ̀ ló jẹ́ pé lọ́dún 2023 100 mílíọ̀nù náírà $100 million ni wọ́n ta fọ́ọ̀mù ọ̀hún, ṣùgbọ́n tó ti sọ di ìlọ́po méjì báyìí. Ẹnikẹ́ni tó bá fẹ́ díje du ipò gómìnà ní inú ẹgbẹ́ òṣèlú APC ní ọdún tá a wà yìí, 150 mílíọ̀nù náírà $150 million ìnirú ẹni bẹ́ẹ̀ yóò gba fọ́ọ̀mù gómìnà. Béèyàn wọn bá fẹ́ díje du ipò sẹ́nítọ̀ ìyẹn aṣòfin àgbà làbújá, odidi owó bíi 100 mílíọ̀nù náírà $100 million ìnirú ẹni bẹ́ẹ̀ yóò fi gba fọ́ọ̀mù. Bó bá wá jẹ́ ti ilé ìgbìmọ̀ aṣòfin kékeré làbújá ìyẹn Federal House of Representatives, owó tó tó bíi 70 mílíọ̀nù náírà $70 million ìyẹn àwọn yẹn yóò fi gba fọ́ọ̀mù. Tó bá wá jẹ́ ti àwọn aṣòfin ìpínlẹ̀ ìyẹn State House of Assembly members, 20 mílíọ̀nù náírà ìyẹn $20 million làwọn yóò fi gba fọ́ọ̀mù. Bẹ́ẹ̀ ni tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìdí tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC tó fi ṣe eléyìí ló jẹ́ kó owó náà wọ́n ní pé wọ́n fẹ́ kí èrò kó pọ̀ jù nínú àwọn tí ó díje, kí owó náà kó lè wọn sá sẹ́yìn nítorí pé wọn fẹ́ ẹjọ́ àti àròyé tí wọn yóò máa gbéra wọn lọ ilé ẹjọ́ nítorí ètò ìdìbò ó ti súnmọ́lé. Èyí la sì gbọ́ pé ó jẹ́ ká gbé owó bìbìrì lé àwọn fọ́ọ̀mù náà láti lọ́ọ́ fi lé àwọn èèyàn sẹ́yìn.